wọ́n wí fún un kó tó lè tẹ́ o ó tún ti fẹ́ tẹ́ àbùkù kà á láṣejù ó kà á láṣejù ó mọ̀ ti tẹ́ o ó tún ti wá tẹ́ àní wọ́n wí fún un kó tó lè tẹ́ àbùkù kà á láṣejù àbùkù kà á láṣejù ó ti tẹ́ o ó tún ti fẹ́ tẹ́. Yorùbá ní awí fún ni kó tó dání, Yorùbá ní àgbàjàkadì ni, àwa náà sì wí tó, ẹ̀yin bá mi nífẹ̀ẹ́. Wọ́n ní awí fún wọn tó o àfi èsì ni ò gbà o, ọ̀rọ̀ náà wá dẹ̀ tẹ́ o ẹ̀yin lẹ gbà o. Awí fọ́ba tó o Aláàfin Ọ̀yọ́ ni ò gbà o, ọ̀rọ̀ yìí ti wá dẹ̀ tẹ́ o kábíyèsí ẹ̀yin lẹ gbà o. Masha Allah, ẹni wọ́n ti fi ọba alágọ̀ ọjà jẹ. Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé aláṣẹ ẹ̀yin lè kejì òòṣà, ẹ wá ń bá òòṣà gangan ẹ ń bá ta kàngbọ̀n Ọọ̀ni gangan ní ọba rìṣà. Ibẹ̀ kọ́ mo fẹ́ lọ lénìí. Wọ́n kìlọ̀ fọ́ba Ọ̀yọ́, ọba onígbéraga ni wọ́n kìlọ̀ fún yín. Ẹ jẹ́ kí ẹ̀yin Ọ̀yọ́ Mèsì, tipẹ́tipẹ́ láti ń gbọ́ wọn ní ẹ̀yin Ọ̀yọ́ Mèsì, wọn ní ẹ má pẹ́ nìkan kéré mọ́, Ọlọ́run nìkan ló mọ ọmọ tí ró lé bàbá. Ẹ ká jẹ́ kó kálukú mọ́ tún àyè bàbá rẹ̀ ṣe ni. Ẹ̀yin alága ọjà, àwọn ti fi alága ọjà jọba, wọ́n ti fi ọba alága ọjà jẹ. Kábíyèsí Ọọ̀ni, mo kí bàbá ẹ kú àmójúbọ ọba tuntun tó tún ti jẹ nílẹ̀ Yorùbá, mo kí Aláké, mo kí gbogbo lọ́balọ́ba. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, bó ló wá rí lára yín how market, bó lẹ ṣe fílì ẹ̀, ọba onígbéraga. N tá mọ gbọ́ tẹ́lẹ̀ ni pé ọ̀hún rí Ọ̀yọ́ ọ̀hún kánjú, ó lálàáfin òrebì kan. Ẹ wo gbogbo lẹ́gẹ́sì tí late ọba Aláàfin Ọ̀yọ́ tàná fi kalẹ̀, ikú bàbá yèyé, ọba tí ń bọ́ ọmọdé ṣe, tí ń bá gbà ṣe, ọba oníjó fáàrí, tó bá kẹsẹ̀ bọ bàtà, tó bá wọ aṣọ rẹ́gílì ń ṣe lọ́rùn bàbá tó kú. Ọlọ́fọ̀run kẹ́ Aláàfin Ọ̀yọ́ tàná. Aláàfin Ọ̀yọ́ tò níbo lẹ́yìn ṣèlú ìjọ́wò lẹ̀ dé tí ìgbéraga fẹ́ fà yín lásọ ya, ìgbéraga bà ti yín jẹ́. Kábíyèsí, bó ló wá rí lára yín sìn. Èmi ń sọ fún yín pé ẹni tó máa ti wá Olúràngún, òun náà ni ó máa ti lọ rẹ̀. Bó sì ti máa tẹnu mọ́ pé gbogbo ẹni tí ń wo wèrè ẹ fura sí, wọ́n tún ní agbára láti yàyàn ń wèrè. Bí tẹ́ gbàgòkè lẹ fẹ́ tàpá sí, ẹ lọ ń tàpá síjọba. Wọ́n ní ayé ẹ má tàpá síjọba, ẹ fara mọ́ ọmọ Mákindé. Ọmọ Mákindé ló máa ti wá yín, òun náà ní rè yí apá yín lẹ́yọ kọ̀ọ̀kan. Kábíyèsí, ìgbéraga yín pọ̀. Dàtánlẹ̀ wálé láti Canada, èmi rò pọ́ mọ̀wé ọ̀làjú ni yín tó yẹ kí wọ́n fi ń jọba. Ẹ̀yin lẹ́ wá ń tàpá sọmọdé, tàpá ságbà, tàpá sí gbogbo ẹ̀. A ní bàbá l'Ọbásanjọ́ jẹ́ nílẹ̀ Yorùbá, ní gbogbo Áfíríkà àti gbogbo àgbáyé pátá. Ewúrẹ́ ilé ò mọyì ọdẹ nílé ni. Sísúnmọ́ ẹkùn ló jẹ́ kẹ́ mọ́ rẹ́kùn fín, Olúṣẹ́gun kì í sáàbọ̀ èèyàn. Bí wọ́n ti wí nù. Ọbásanjọ́ bá dé gbogbo Áfíríkà, wọ́n ó sì ẹ̀yẹ fún ijó ni wọ́n bí yín. Ẹ wá dọ́gbọ́n kọ̀ǹtró ara yín, ẹ̀ ń tẹ́kì táìmù kọ́ Ọbásanjọ́ fi dọ́dọ̀ yín látàrí kẹ́ mọ́ bá dìde kí Ọbásanjọ́. Ẹ wo bọ́ọ̀nì rìsá ṣe ń gba yìí tẹ́yìn ń kábùkù. Wọ́n ti ré ìyá apá yín, kò ní ṣeé ṣe, kò ní ṣeé ṣe. Alága ọjà ti dọba o, alága ọjà ti gbadé. Bàbá kẹgbó bí Olúyẹyẹ ń tuyẹ. Kábíyèsí, ẹgbó bí Olúyẹyẹ ń tuyẹ, ẹgbó bí àwọn àgbà kan tí wọ́n dàgbà títí tabẹ̀rẹ̀ wa dòkìní mọ́ wọn lọ́wọ́. Aláàfin Ọ̀yọ́, àsọ fún yín, èmi ti mọ̀ pé tẹ́, wàláhì mo mọ̀ pé tẹ́, ọba onírìbá ni yín, ọba pátí. Ẹ tún fẹ́ sọ̀rọ̀ sí máikrófóònù tí gbogbo ayé ń lò, ẹ kọ́kọ́ da aṣọ funfun borí máikrófóònù kẹ́ ẹ tó lè lò ó. Ṣé ẹ wà ń bẹ̀ nígbà tí ìbò ń rọ máikrófóònù ni? Mara gbéraga, àṣegbéraga nìgbéra sánlẹ̀. Awífọ́ bá tó o,
àfiyèsí ni ò gbà o ọ̀rọ̀ náà wá dàbùkù báyìí o ẹ̀yin lẹ gbà o. ẹ jẹ́ kí kábíyèsí ó máa sọba lórí Ọ̀yọ́, àsìkò amúnisìn ti kọjá, ojú ti là. tọ́ba yìí báyìí lo ọdún 5 sí sẹ́rí pé ara ti rọ kábíyèsí sí wọ́n ti jòkó sílé. wọ́n ti jòkó sílé. ọba onígbéraga tó fà ń mára tó ní ká ẹ máa tàpá sí onígbà tàpá sáláwo ẹ lọ mú gbèsè Olúwo. bó ló wá rí lára ẹ̀yin méjèèjì báyìí? ọba onírìbá, ẹgbà rìbá, ẹ̀yin náà sọ pé bàtà wọn bá iná 100 million pàùndà. ọba ti pàùndà báyìí o. àmọ́ lọ́njọ́ ń ta fúra wàràwàrà lọ́lọ́run ti sì ń tà. má ti yí ẹsẹ̀ padà nídájọ́ ọlọ́run ọba ó ti máa dé. ọlọ́run àbámọ́ ṣerú eléyìí ọlọ́run tó sìn o. ọlọ́run àbámọ́ wàá rí irú eléyìí kò mọ̀ tí ì pọ́dún kan, kò tí ì pósù mẹ́fà. kò tí ì pósù mẹ́fà ibi tẹ́ ẹ gbàgungi tẹ́ ẹ ti níyì àtibẹ̀ náà lọ́lọ́run ti ní kọ́ba Ọ̀yọ́ ó máa kan àbùkù. ọlọ́mọ àjẹ́ òde àbùtán fún yín, ẹjọ́ máa mọ lábùkù. bó ni ó wàá rí lára ọba tí wàá jòkó sílé, àárín yín fìsànfìsàn, àárín yín gìrìgìrì mọ́, ẹlẹ́ ti gbalé ẹjọ́ lọ. Ṣèyí ọmọ Mákindé olóhùn ó wí pé òun ó ṣe bẹ́ẹ̀, ó sì ṣe bẹ́ẹ̀. ara wa rọ̀ yín, ògúlùntú ọba wa bọ́ sínú omi, ògúlùntú Aláàfin Ọ̀yọ́ ó wá bọ́ sínú omi, ara wa rọ̀ ọ́. ẹ̀yin lẹ́ jòkó lóde, ẹ jòkó ní òde tó pa gbogbo àwọn èèyàn jankan-jankan papọ̀. kódà ẹ jòkó ìjọ kan mo rí yín lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ńláńlá kan tẹ́ ẹ jòkó. bàbá àgbàlagbà kan wá dìde ní wọn ń bọ̀ bá tún agbádá ṣe, ń bọ̀ bá tún bàtà ṣe lórí ìjòkó tẹ́ wà. gbogbo lọ́balọ́ba yòókù tó wá jòkó ní sáfù wájú tí gbogbo wọn jòkó jẹ́jẹ́, gbogbo àwọn bàbá kẹ́ẹ̀pẹ́ gbogbo wọn ti lọ jòkó síbì kan. Aláàfin Ọ̀yọ́ nìkan ní ó wá jòkó wájú rẹ̀ báyìí. wọ́n àmọ́ bá tún agbára ṣe, wọ́n ń bọ̀ bá tẹ mú, wọ́n máa bọ̀ bá tẹ ojú, tí wọ́n bá tẹ mú tán wọ́n lọ sọ síta, wọ́n tún padà wá, wọ́n mú cotton bud, wọ́n bọ̀ bá rin tí wọ́n lọ sọ́nù, wọ́n tún wo bàtà ọba bàbá, wọ́n tún lọ gbọ́n bàtà síta. kí ló dé tí gbéraga bá ti yín jẹ́? ọlọ́run àwọn ọmọ ìdí ó lọ báyìí gbàtọ́ lọ́run ọba yìí tí ó ń sọba alábòsí. wọ́n wí fún ọba ní ògbà. ẹ̀yà ẹ tètè tún wà yín ṣe, ẹ máa jọba lórí Ọ̀yọ́. gbogbo fìsànfìsàn pẹ́yìn ni olórí ọba ilẹ̀ Yorùbá, bó olórí báyìí lára yín. ẹni ẹ̀fọ́ Olúbàdàn ṣe chairman, kéèyàn ó tiẹ̀ fọmọlúàbí kún gbogbo nǹkan téèyàn bá jẹ́. tí bàbá wa Odùduwà bá wà láyé báyìí bó ni ò bá ṣe wá rí ilẹ̀ Yorùbá? àfi ká máa lọ wárí f'Odùduwà kó tó di bá ṣe gbogbo nǹkan. ẹ̀yin tẹ́ ẹ pera yín láàrólé ọmọ Oòduà, tẹ́ ẹ pera yín láàrólé Yorùbá lélẹ́yìí. ìgbéraga bayé yín jẹ́, ìgbéraga bayé ọba yìí jẹ́. yóò náwó sí gbogbo, bá náwó sáwo, náwó sí kòkó bàbá sásùn. wọ́n sì lọ ọba kan òun fi orí adé kan dọ̀bálẹ̀ fọba mi. kẹ́tẹ̀ wá ti tọ̀mọ̀wé bọ́, ayé ti da ayé ọ̀mọ̀wé. iyì lọ́ba ń forí bíbẹ́ ṣe, ọba kan èémú jẹ. bá ní ẹ lọ bẹ́rí ẹ̀ sídìí Ògún, ó fi yọ yìí ni. ẹ bẹ́rí ẹ̀, mo fẹ́ tẹ ẹ̀jẹ̀ rẹ̀ mọ́lẹ̀ wọlé. iyì ni, kò sọ́ba tí ó gbé kóńgó ẹ̀jẹ̀ sẹ́nu tí ó máa mú. kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ọba wa bùkù, ọba ara bùkù, ọba wa ara bùkù tán, ọba wa jókòó sínú ilé. kàkàkí ànábì èkán ò dá màálù dúró lọ́rọ̀ tèmi o. wàlẹ́ ojú Ọlọ́run ni màálù ń tì. àmọ́ fi àṣìṣe yín hàn yín, gbogbo ẹ̀yin aláṣìṣe àtẹ̀yin aláṣìṣọ. àníyàn táwọn olórí burúkú yìí dá ẹsẹ̀ wọ ìlú Ọ̀yọ́. àwọn olórí burúkú kan wọ Ọ̀yọ́ láìpẹ́ yìí tẹ́lẹ̀ àwọn lọ fi lè máàmù jẹ. mo jáde nígbà náà, mo ní kábíyèsí àlejò ọ̀ràn lẹ́gba, àwọn tí ò fẹ́ràn yín ni wọ́n ti kàtàbá tí àdá lòdì fún yín. mo ní kọ́nsíkwẹ́ǹsì ẹ̀, ìpadàbọ̀ Àbíjà rẹ̀ ò ní tán nílùú Ọ̀yọ́. bó ló wá rí? mi ò bá mọ̀ sàn kankan lásìkò yìí, mi ò bá mọ̀ sàn kankan, mi ò bá fọwọ́ lẹ́rán, mi ò bá mọ̀ wo ọba, torí mo rí pọ́ bá ti kárí bọnú bí ìjàpá. ọba ò lè rìn kó rìn fàǹdà, ọba ò lè rìn mọ́. àbùkù ti dé, àbùkù ló kọ́kọ́ dé. ìgbà tẹ́sí dé láti airport,
àwọn dírẹ́fà ọba ló lọ gbé ẹ̀sìn wálé sáàfin, ẹ̀sìn jòkó tọba. Ìtìjú wá dé kẹ́yìn, àbùkù dé, àbùkù gba ẹ̀sìn lálejò, ẹ̀sìn gba ìtìjú lálejò sáàfin Aláàfin Ọ̀yọ́. Gbogbo wọn náà wá ń bọ̀ bá ní kí ọba pé kẹ́ ẹ pẹ́ nínú ààfin báyìí. A nígbà tẹ́ káwọn olórí burúkú èèyàn wọlé tí wọ́n kì í mẹ́jọ mẹ́jọ pé bàbá wa àtàwọn olórí burúkú èèyàn kan ẹ sì pé bàbá wa Aláàfin Ọ̀yọ́, adúpẹ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́, bàbá wa Aláàfin Ọ̀yọ́, bó lọjà lọ́dọ̀ yín, ẹ̀yà mú mára ní o. Ó dé bólúgbọ́n, Olúgbọ́n mú mára. Aláàfin àlódé bá àrẹ̀sà mú mára ní ó akọmọdé tiẹ̀. Ó wá dé bọ́rọ̀gún àga kàkàkí ó dé bọ́rọ̀gún àga. Ọ̀ràngún àga wá fẹ́ mọ ta àga nípa. Ọ̀ràngún àga ó mú mára ní o, yóò mú mára, yóò wá jùrù kẹrẹ. Ọba kan sáà ní forí adé dọ̀bálẹ̀ fọba kan. Ànígbà yà mo tún wá rà fáà kan, ó rà fáà kan, ẹ mọ̀ pé kò sírù nǹkan báyìí, ẹ rà àwọn àríjẹ nídìí ìbàjẹ́ ń bẹ̀. Ògbón tójú Aláàfin rí ní ìsìn, ìwọ tó wá ń jẹ̀dí mọ́lẹ̀, wọ́n tó ń rìn dímága, ó láwọn Ọ̀yọ́ Mèsì ní kí wọ́n bá wí. Ẹ̀yin àfáàrán dandan, ẹ̀yin tó yẹ pé ẹ ṣì ọba lọ́nà, ẹ̀yin alábẹ̀tẹ́lẹ̀, ẹ̀yin oníjẹkújẹ. Wọ́n á rí tó náà ràn dímọ́lẹ̀ tí ń kàn dímága pé kò sí fásán tẹ́nìkan kan ò gbọ́. Ọba yìí báyàn wà ní fásán, ọba lọ́ba ìlú ni, ọba tó ba lórí oṣó, tó ba lórí àwọn àjẹ́, tó ba lórí àwọn ìyàmí ẹlẹ́yẹ, ọba ni. Bẹ́ẹ̀ wá sí ọba lọ́nà tán, lẹ́ wá tún lérí, ẹ̀ tún lérí lórí ọ̀rọ̀ ọba àtijọba. Ìjọba tí ó mú ogun, amúnimóògùn ni wọ́n ń pè jọba. Àní lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn. Tá a bá yọ Ọlọ́run, tá a yọwọ́ tà ní Muhammad, ìjọba ló kàn. Ibi tó bá sì gbàgòkè àfà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mọ̀ ibi tó bá náà gbàgòkè. Ẹ mọ̀ pé State House ni ẹ ti dádé, tàwọn alágọ̀ọ́jà tiẹ̀ tó bẹ́tà tó bá Ọ̀yọ́, ojú gbogbo ayé ni. Ibo náà ti fi ọba Aláàfin Ọ̀yọ́ jẹ inú State House ni. Wọ́n àti láwọn ẹyọba akẹ́nìkẹ́ n tí ń bẹ́ ńlẹ̀ yóò tó gbogbo ẹlòmí, ó tó gbogbo èèyàn jẹ. Ẹ lọ wòlú kan bẹ̀ ń lẹ́gbẹ̀ẹ́ ìlú wa, ẹgbẹ́ ìlú wa nílọrin. Bó ṣe mọ náà ló ṣe lọ́ba, tàṣẹ ọba sí ìrìnlẹ̀ tó rìnlẹ̀ kankan ni mo fi ló dé Olúgbọ́n mú mára, ó dé bá rẹ̀sà mú mára, ó wá dé bọ́rọ̀gún àga. Kábíyèsí ẹ wá ga fún ẹjẹ́ òjòkó náà dandan yín pọ̀. Ọba alátẹnujẹ, ọba apatí, tó bá tiẹ̀ jẹ́ tó bá jẹ́ pé tí ó jẹ́ kó ọba ó jòkó sínú lélè yìí tó ṣẹlẹ̀ sí kábíyèsí Sàmọ́ Ṣàngùdù, kábíyèsí ẹjòkó jẹ́ ìgbéraga yín pọ̀, ẹ̀ ń gbéraga lọ́lọ́run fi ń gbé yín sánlẹ̀. Ọba ló wà ń bẹ̀ lánàá, gbogbo ẹni tí bàbá yóò bá rí lọ́ba àná, ọba Lámídì Adéyẹmí, káì ọba yóò sì máa bẹ̀rẹ̀ kí gbogbo olúkálukú ní bó bá rá Aláàfin Ọ̀yọ́, bó ṣe ju Aláàfin Ọ̀yọ́ lọ ní èjì tó, àbí bó ṣe ju Ọ̀ọ̀ni Ọ̀fìfẹ́ lọ, tí Aláàfin Ọ̀yọ́ tàná tó ju ọba Ọ̀ọ̀ni Ìrìṣà ẹni ìtàn Ògúnwùsì òtẹ́mọ́lẹ̀ tọ́mọ sẹ́ni, bó ṣe jù lọ tó, tọ́ba yóò bá Ọ̀ọ̀ni Ìrìṣà báwọ́ yóò tún bẹ̀rẹ̀ ni. Bàbá ni Ọ̀ọ̀ni Ìrìṣà ń pe Aláàfin Ọ̀yọ́ tàná. Bàbá leadership lead by sample. Àwọn gbà tọ́ba yìí dé tó bẹ̀rẹ̀ ìgbéraga yìí pẹ̀lú kúndúkúndú rẹ̀ ń ìgbéraga báyé rẹ̀ jẹ́, yóò máa lọ yóò máa ṣe gàǹgà gbogbo èèyàn. Kódà àtúnbawó tún lòun ò fẹ́ báyàn báwọ́. Bó ṣe wá lóun ga tó ṣe gbéra rẹ̀ tó, ẹni ṣe yí ọmọ Mákindé ṣe wó kábíyèsí mọ́lẹ̀ ìwú òmù